ẹ kú lé báyìí là ń kára lé o, ẹ kú àbọ̀ báyìí là ń kérò ọ̀nà, ẹ kú àti là kéré ní bọ́jọ́ bá ti pẹ́ kú jọ́ méjì jọ́ mẹ́ta. Adúpẹ́ pẹ́pẹ́pẹ́ adúpẹ́ pẹ́ òkun, adúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó tún sọ wá dọ̀dún tá wà yẹ wá bá wá dúpẹ́. Alájà Mọ́ríyámà ló ní adúpẹ́, Honorable Olúwafẹ́mi Adépọ̀jù Ayọ̀dèjì Kúkúlá wá bá dúpẹ́. Ẹ kú ọjọ́ bí tòní, ọkọ Olúwakẹ́mi bàbá Marvelous ni mò ń kí wọn jàre, bàbá Favour bàbá Precious ni. Ẹ̀mí yóò ṣe púpọ̀ ọdún láyé, àwọn ọmọ yín náà là kúkú ń kí yín, àwọn ọmọ ẹgbẹ́ yín pìlà là ń kí yín, ẹgbẹ́ Yorùbá Filmmaker Association of Nigeria ní ń kí yín pẹ́. Ọmọ pẹ́ àjò ọmọye orí ọ̀tá, ọmọ ròjò déyàwó ládé ọkọ mi oge, ọmọye tó ròkè nígbó ńlá, igbó ńlá nílé ọkọ mi Ajíkọ́lá Oníyọ̀ òye, ọmọ àfínjú eréko ọkọ mi Oníran òye. Òkú ọjọ́ bí tòní o, àṣeyísàmọ́dún láṣẹ Elédùmarè ọba ò ní bá wọn kánjú kú. Ọ̀pọ̀ ọdún o, ẹ̀mí rẹ̀ yóò ṣe púpọ̀ ọdún láyé láṣẹ Elédùmarè ọba. Èmi ni mo kí yín o, èmi ọmọ ẹgbẹ́ yín pílà kúkú ni mo kúkú ń bá yín dúpẹ́. Ọlárẹ̀wájú lórúkọ tèmi jẹ́ ọmọ àjẹkọ́ ọmọ lọ́rin Àfọ̀njá, lọ́rin Àfọ̀njá ẹnu dùn jù ọ lọ, ìlú tóbi tó bá yà lẹ́gùn ẹ̀sìn lẹ́gùn lé bàbá tó gbé bí lọ́mọ ọkọ lóru bẹ́ẹ̀. Èmi lọ máa jí fi kálàmù dámọ̀ lẹ́kùn àríṣe kọ́ńtà fírígbọ́n. General woman leader ló kúkú ní abáhùn dúpẹ́ lọ́wọ́ lọ́hùn ọba. Àṣeyísàmọ́dún láṣẹ Elédùmarè ọba, nínú owó ńláńlá, nínú ọ̀la ńláńlá, nínú ìyàtà lùbáríkà lẹ́rù. Ìdá ló ní a kí yín ká dúpẹ́ lọ́wọ́ Elédùmarè pẹ́ kú àṣeyẹ tòní o. Major Turkey bàbá mi ẹ ṣeun, ẹ kú àdúrótì mi ẹ ní báwọn kan jù kú láṣẹ Elédùmarè ọba.